Hello Adebas àti aládò àti Funny Thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ lọ́dọ̀ mi wàláì ní tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú o nǹkan tẹ́ ẹ ṣe fún mi yẹn mi ò tiẹ̀ expect ẹ̀ látọ̀dọ̀ yín bí mo yẹ gbé yín sórí tó mi ò expect ẹ̀ rárá ẹ má bínú fídíò yìí o mi ò expect ẹ̀ látọ̀dọ̀ yín o èmi kọ́ mo sẹ̀yìn o. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú mi ò ṣerú fídíò tí mo fẹ́ ṣe fún yín lálẹ́ mi ò ṣe rí o but voice note tẹ́ ẹ send ló máa fà á. fáṣe bí ìṣe tèmi ikú kan ò ní pàgbà kí wọ́n wá po lórí rẹ̀ sí lágọ̀ọ́ ara. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwẹ̀ ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ ẹ máa gbọ́ kan níbẹ̀ táwọn lè bá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option a li àti li táwọn lè bá máa pè ní option all òní kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́ yìí. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú o nǹkan tẹ́ ẹ ṣe fún mi yẹn mi ò tiẹ̀ expect ẹ̀ látọ̀dọ̀ yín bí mo yẹ gbé yín sórí tó mi ò expect ẹ̀ rárá ẹ má bínú fídíò yìí o mi ò expect ẹ̀ látọ̀dọ̀ yín o èmi kọ́ mo sẹ̀yìn o. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú mi ò ṣerú fídíò tí mo fẹ́ ṣe fún yín lálẹ́ mi ò ṣe rí o but voice note tẹ́ ẹ send ló máa fà á voice note yẹn threat ni pé kí wọ́n mú èmi àti Funny Thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours wípé torí tí ẹ bá rí wa ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ yọ gbogbo tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní ìsìn yòókì máa ń tọwọ́ tó bá ń dùn bá sọ wá gbọ́dọ̀ jọmọ Nàìjíríà máa mọ̀ ẹ má bínú ọmọ ò tí ẹ expect irú nǹkan báyìí látọ̀dọ̀ yín fine ẹni Funny Thinker sẹ́yìn pé kọ́mọ yẹn bẹ̀bẹ̀ ọmọ ìdẹ́ mo dẹ̀ gbéra inconveniently mo gbéra mo gba ọ̀dọ̀ ọmọ yìí lọ Funny Thinker is an adult ó lè decide nínú ayé ẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mi ò fẹ́ ṣe bàbá mo níyàwó mo lọ́mọ èmi náà dẹ̀ lẹ́mi ara mi tí mò ń dúró yẹ kí n máa ṣe fídíò yìí threat ní pé tí wọ́n bá ti mú èmi àti Funny Thinker wá sọ́dọ̀ yín ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ bàbá èmi kọ́ mo sẹ̀yìn èmi kọ́ mo bú yín ọmọ tó dẹ̀ bú yín èmi ti ṣèṣì ọmọ gẹ́gẹ́ bí bàbá fún yín pé kó lọ bẹ̀bẹ̀ ó dẹ̀ bẹ̀bẹ̀ ó ní ìjọ ẹ̀ náà pé òun pọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ó bẹ̀bẹ̀ ìgbà tó bẹ̀bẹ̀ yẹn tó sọ fún mi pé ṣe bí democracy and practice yìí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lòun náà sọ̀rọ̀ lé ọmọ ìdẹ́ ti padà ṣe apology video fún yín lẹ́yìn ìgbà yẹn bí ọ̀sẹ̀ méjì lẹ́fí ń pè mí pé aládò tó bá provide ọmọ yẹn tó bá mọ́mọ yẹn wá kí mi ìwọ gan lè mọ́ rìn inú Ìbàdàn mọ́ torí ẹ̀ mo ṣe bẹ̀yìn kí n tó ṣe fídíò yìí pé kẹ́ ẹ má bínú ohun mi lè padà lé bàbá inú Ìbàdàn yìí náà bí àwa sí àwọn bàbá tó là wá tán ṣẹ́ wálẹ̀ ọmọ Ìbàdàn ni wọ́n àwọn bàbá wa àwọn ìrandíran wa pọ̀nrípọ̀n gbáyà láyà ìrandíran wa jagunjagun ni wọ́n ìyìn lè ti torí yín kí n bójú wọn jẹ́ àwa náà pè lọ́mọ ológun dúdú ọmọ tìjàtìjà ọmọ bó kí bàbá wọn ìjà bó kí bàbá wọn ìjà tìjàtìjà làwọn bàbá wa ń bá lójú ogun àwa lọ́mọ òbí gèrè lóde ajé bàbá wọn gbóyún mi wá wò ń bá dẹ̀ ẹ má bínú o mo kàn ń ṣe fídíò láti jẹ́ kẹ́ mọ̀ pé èmi kọ́ mo sẹ̀yìn Funny Thinker tó sẹ́yìn voice note tẹ́ ẹ sẹ́ndì sí mi mo ti sẹ́ndì ẹ̀ sí tẹ́rù yín bàbá yóò wá tó bá rí i pé nǹkan tó yẹ kóhun wá yóò wà bọ́ èmi o lórí irú voice note yẹn ìhìn lè wá sọ́dọ̀ yín mọ́ o ìhìn lè wọ́dọ̀ yín o èmi mo mọye fans tí mo lose èmi mo mọye àkáǹtì tí mo lose nítorí pé mo support yín láyé Yorùbá Nation mi ò dẹ̀ expect irú nǹkan tó ń wá látọ̀dọ̀ yín yìí sí mi nínú Ìbàdàn tán bí mi sí ṣé kí n mọ́ rìn mọ́ ni kò lọ bẹ́ẹ̀ yẹn èmi rẹ́yìn gẹ́gẹ́ bí bàbá ẹ̀yin ò rí wa gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ẹ ń sọ fún èèyàn yìí pé tí wọn ò bá mẹ́mí àti Funny Thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tá kì í ṣẹran táwa bá rí yín gẹ́gẹ́ bí bàbá ó yẹ kẹ́yìn náà rí wa gẹ́gẹ́ bí ọmọ kò yẹ kẹ́ rí wa bí ẹran Mọ́jà Sọ̀lá láìfù yín ó dẹ̀ le bóyá àwọn kan ń sọ̀rọ̀ sí yín létí lẹ́yìn ni bàbá
ibi táwa náà dé yìí a ṣe wàhálà dé bẹ́ẹ̀ ni o a kì í ṣe anyhow person ẹ má bínú o Funny Thinker ló sẹ́yìn kéèsè mi mo sẹ́yìn o tóhùn mi bá lè ẹ má bínú yín tó ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹ mọ iye nǹkan tí mo ti fara gbà pa nípa ti yín online ẹlòmíì gan ti yé tì mí nítorí yín ọmọ Túndé Perry yẹn Túndé Perry àti Ìsàlò ọjọ́ tán fi yín gbádùn lórí íńtánẹ́ẹ̀tì ẹ pè mí náà ẹ pè mí àjọ sọ̀rọ̀ náà tí mo fi bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí mo fi ń lálé àwọn ọmọ yẹn fún yín kó wá jẹ́ pé àtọ̀dọ̀ yín náà ní ti mọ ríru threat yẹn ẹ má bínú I just have to do this video gbẹ̀yìn mo níyàwó mo lọ́mọ o ẹ ní bínú ni o àwa náà ń jagun ayé kó lè dáa fún wa ni o kò wá ń ṣe wípé bóyá ẹni tá a jọ wà ní inú àdúgbò ni ó tún mọ fara ní wa ẹ má bínú o yín lè wá o lásìkò bá rí fídíò yìí kan má bínú o I just have to do it torí ìmọ̀ yìí nǹkan tí ẹ fi ń trace o yóò ti tọ́sẹ̀ méjì tẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn ẹ tún wá lọ drop first note pé kán mọ kó wa wá láì ṣẹran mo ti send ẹ̀ sí Funny Thinker tó sẹ́yìn tó bá wù yóò wà ẹ má bínú o ọmọ Ìbàdàn ni mí o ìlé ti torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí n wá tójú àwọn tó bí èmi mọ́lẹ̀ o kí n wá mọ rábàbà lórí pé mi ò ṣẹ̀ ṣé ẹ̀gún máa ń gún baba lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ ọmọ ni ẹ má bínú tí ó bá jọ póhùn mi le o ẹ má bínú inú ẹ̀jẹ̀ Ìbàdàn ló wà tóhùn mi ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ má bínú o voice note yẹn ti sún mi kàn gírí ẹ provide Funny Thinker àtàládò láàrin 24 hours láì ṣe pé bóyá mo jẹran Ọlọ́run ló dá wa láti mọ́ fara tira wa kìí ṣe pé láti mọ́ fara nira wa ẹ má bínú tí fídíò yìí tó bá le lára yín ẹ má bínú èmi kọ́ mo ṣẹ̀yìn o. ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa ẹnìkan ló fi ohùn ṣọwọ́ sí agbọ̀n kan sí rẹ̀ ní mi láìpẹ́ yìí ẹ dákun ẹ jájọ rè gbọ́ná. hello Adébás àti aládò àti Funny Thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì n tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. àkọ́kọ́ náà bọ́ bá ṣe bí ìṣe tèmi ikú kan ò ní pàgbà kí wọ́n wá po lórí rẹ̀ tí lágọ̀ọ́ ara wò èyí tó túmọ̀ sí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àyíbá mọ̀gbà tómi pa ni bí ọtí àyísí mọ̀gbà tí orí a mọ̀ sí bí ẹni fẹ́ wújú sí apá ẹni lọ ni mo ṣe pé kí n fi ọ̀dọ̀ yín ná kí àwọn ìjọba náà ó sì take note tó bá jẹ́ wípé ọ̀tọ̀ ó sì tọ̀nà láti mọ ẹdún kòkò mọ́ èèyàn nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ bá ní fi èyí pamọ́ ná ẹ̀yin alára wa wọ́n ń bọ̀ wọ́n èdè.